A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn olùdíje dupò ààrẹ lọ́dún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party, èyí tó ti fìgbà kan ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, ọ̀gbẹ́ni Peter Obi, òun mà ló ti sọ̀rọ̀ lórí ọ̀nà tí à ń gbà dìbò àti bí àwọn ìjọba tí wọ́n ń bẹ lórí àlééfà, pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórí ọwọ́ yọ̀bọ́kẹ́ èyí tí wọ́n fi mú ọ̀rọ̀ ètò ìbò nílẹ̀ yìí, pàápàá jù àwọn tí wọ́n ń ta ìbò tí wọ́n sì ń ra ìbò pẹ̀lú àwọn èèyàn èyí tí wọ́n ń jí ìbò gbé sálọ ní ọjọ́ ìdìbò. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó ta àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti ta epo sí ààlà aṣọ orílẹ̀-èdè yìí. Peter Obi tó sọ wípé títa ìbò àti ríra ìbò òun ló yẹ kó jẹ́ ọ̀kan gbòógì nínú iṣẹ́ àti òfin èyí tí àwọn aṣòfin ilẹ̀ wa tí wọn yóò gbé dìde láti fi ọwọ́ èyí tó ti pọn bí awọ irin kí wọ́n fi mú ẹnikẹ́ni yòówù tó bá ta ìbò tàbí ra ìbò nínú ìbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Peter Obi ti sọ ọ̀rọ̀ ọ̀hún, ọ̀rọ̀ belenja èyí tó kọ tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kejìlá ọdún yìí. Níbẹ̀ ló ti sọ wípé gbogbo ọ̀nà èyí tó yẹ kí ìjọba àpapọ̀ gbà tó ń ti àwọn aṣòfin lórí ọ̀nà tí wọn yóò ṣe gbógun ti àwọn tí wọ́n ń ta ìbò, ra ìbò àti ba ìbò jẹ́ lásìkò ìbò, pàápàá jù ó ní ètò ìbò abẹ́lé ní orílẹ̀-èdè Nàìjíríà ti di gbà tú ẹ̀yọ̀ èyí tí kò ní ìkìmíní rárá, nítorí wípé ẹni tó bá gbé owó sílẹ̀ òun gan ń làwọn tó ní àǹfààní láti dìbò fúnrúfẹ́ níbẹ̀ nínú ètò ìbò abẹ́lé ni wọn yóò tẹ̀ka fún, kì í ṣe òtítọ́ tàbí ọmọlúàbí ni wọ́n ń wò mọ́ báyìí. Peter Obi wá ní ó ní nǹkan tó yẹ kí àwọn aṣòfin gbájúmọ́ rèé, ó ní kì í ṣe àwọn tó ń hùwà bàjẹ́ nìkan ló yẹ kí wọ́n fi ọwọ́ òfin mú, bí kò ṣe wípé ilé ńlá tí kẹ̀ṣọ́ ròde, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó mẹ́hẹ ní ẹ̀ka ètò ìjọba lónìí, pàápàá jù àwọn tó ń bẹ ní ipò tí wọ́n fi ìbò gbé wọlé, ó ló yẹ kí wọ́n wo ọ̀nà tí wọ́n gbà débẹ̀, léyìí tí ò bá ti tọ̀nà kí wọ́n fi òfin já irú ẹni bẹ́ẹ̀ bọ́ kúrò lórí àlééfà èyí tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú gbé wọlé sórí ipò. Ẹni tó ti fìgbà kan jẹ́ alága tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano, eyín ọ̀gbẹ́ni Musa Ilyasu Kwankwaso, òun mà ló ti gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí lórí ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé o, pẹ̀lú àṣẹ tó pa àwọn gómìnà láti fi àyè sílẹ̀ kí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo nílẹ̀ yìí kí wọ́n máa tẹ́wọ́ gba owó wọn látọwọ́ ìjọba àpapọ̀, yàtọ̀ sí ọ̀nà tó ń yà tẹ́lẹ̀ síwájú kí owó náà kó tó dé àpò àwọn ìjọba ìbílẹ̀. Alága tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano, Musa Ilyasu Kwankwaso, ní inú òun dùn pẹ̀lú irúfẹ́ ìgbésẹ̀ ààrẹ Tinubu yìí. Ó ní lótìtọ́ ní lódodo bá àbá ní parọ́ tanra wa o, ó ní ààrẹ tó gbangba sùn lọ́yẹ́ tó kójú òṣùwọ̀n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní tá a bá ní ipò ààrẹ èèyàn lò bó ti tọ́ àti bó ti yẹ, ó ní Tinubu jẹ́ ọ̀kan nínú wọn, nítorí ààyè tí ò fi sílẹ̀ fún àwọn gómìnà láti máa yọ kúrò nínú owó àwọn alága ìjọba ìbílẹ̀ síwájú kó owó àwọn tó dé ọ̀dọ̀ wọn yìí yóò túbọ̀ mú ìrànwọ́ ìdàgbàsókè bá àwọn ẹsẹ̀ kùkú gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní yàtọ̀ sí ọ̀rọ̀ kan tí Peter Obi sọ léyìí tó bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ń ra ìbò àti ta ìbò, ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó ti ẹnu Peter Obi jáde, ó ní èyí ìtì ọ̀gẹ̀dẹ̀ èyí tí ò tó kan tá à ń yọ àdá tì ni o,
nínú ọ̀rọ̀ Kwankwaso. Ó ní òun gbé oríyìn fún ààrẹ Bọ́lá Tinubu. Ó wá rọ gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ láti má ṣe fi ojú olóore wọn gúngi o, nítorí ìjà èyí tí ààrẹ Tinubu jà fún wọn yìí, bí wọ́n bá kọ̀ láti lo owó náà sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ó ní àwọn ìjọba ìbílẹ̀ wọ́n ti fún àwọn gómìnà lẹ́nu ọ̀rọ̀ láti wá ọ̀rọ̀ búburú sára ààrẹ padà. Ó ní nípa ìdí èyí kí àwọn alága ìjọba ìbílẹ̀ náà kí wọ́n lo owó ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bíná ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kan o. Lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí, ìjọba àpapọ̀ ilẹ̀ wa àwọn náà ni wọ́n sì ń tẹ̀síwájú o láti lè rí dájú wípé ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó fi ẹsẹ̀ méjèèjì múlẹ̀ dáadáa o. Wàyí o, ìjọba àpapọ̀ ti ní kò sí àyè fún àwọn oníṣẹ́ ibi ní orílẹ̀-èdè yìí, wọn ò sì ní fi ọwọ́ yẹgẹrẹ mú ẹnikẹ́ni yòówù èyí tí wọ́n bá ti mú wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn agbésùmọ̀mí tàbí ó ń da àlàáfíà ìlú láàmú, tó fi mọ́ àwọn ajínigbé o. Ẹni tó sọ ọ̀rọ̀ náà, alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Mohammed Idris, èyí tó sọ ọ̀rọ̀ yìí sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ló ń sa gbogbo agbára rẹ̀ láti lè rí dájú pé ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà ó fi ẹsẹ̀ méjèèjì múlẹ̀. Ó ní bí ẹ bá wò ó dáadáa, láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ lẹ̀ yìí kéde lórí ètò ààbò wípé ètò ààbò ìlú ò fararọ̀, léyìí tó sì ti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ológun lẹ̀ yìí látorí òfurufú, ilẹ̀ àti tójú omi láti gba òṣìṣẹ́ kún òṣìṣẹ́, tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀ yìí. Ó ní bákan náà ní ìjọba àpapọ̀ ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀, èyí tí ó túbọ̀ ṣèrànwọ́ fún àwọn agbófinró gbogbo. Ó ní yàtọ̀ sí èyí hùn, àìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ buwọ́lù tí iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ lẹ́yọ̀ sọ́kà nípa àwọn ọdẹ aṣọ́gbó, èyí tí wọ́n ní kí wọ́n gbà àwọn tí ó máa ṣọ́ àwọn igbó irúnmalẹ̀ wa gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà, tóun ti ìrónilágbára àwọn ohun ìjà èyí tí ìjọba ní wọn yóò há lé wọn lọ́wọ́. Ó ní pẹ̀lú èyí yóò túbọ̀ jẹ́ kí ètò ààbò ilẹ̀ wa kó fẹsẹ̀ múlẹ̀ látàrí àwọn ọdẹ aṣọ́gbó náà. Wọn yóò ṣiṣẹ́ pọ̀ ìfọwọ́kanwọ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Ẹni tó jẹ́ alákòóso náà, Mohammed Idris, wá ní ó ní iṣẹ́ sì ń tẹ̀síwájú o, nítorí wípé ó dìgbà tí a bá pa iná agbésùmọ̀mí rẹ́ àti àwọn ajínigbé lórílẹ̀-èdè Nàìjíríà kí ìjọba àpapọ̀ ó tó sinmi. Ó wá fi kún wípé ìjọba àpapọ̀ lẹ̀ yìí ni wọ́n ti kéde àwọn ajínigbé àti àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí àwọn ológun ajìjàkadì, àwọn adáwàhálà sílẹ̀, léyìí tí wọ́n bá sì ti mú wọn kí wọ́n máa yẹgi fún wọn ni. Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé àkọ́kọ́ ló ti ní kò sí ẹni tó lè gbàkàtà lọ́wọ́ akítì, kò sí ẹni tó lè gbálé baba ọmọ lọ́wọ́ ọmọ o. Oníta bá sọ̀rọ̀ nípa ọba aládé nílẹ̀ Yorùbá, èyí tó jẹ́ ọ̀kan tó ò sì ní ẹnikẹ́ni níwájú o, èyí tó ní agbára láti fi ẹnikẹ́ni jẹ oyè tó tóbi nílẹ̀ Yorùbá, ó ní Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ni. Ó ní bó ti wà láti ṣẹ̀ǹbáyé ni láyé àwọn òyìnbó, nígbà tí a sì ń bẹ lábẹ́ wọn, ni wọ́n ti bu ọlá ọ̀wọ̀ fún ipò Aláàfin. Ó ní láti ìgbà yìí ń làwọn àgbààgbà orí adé gbogbo ní ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń wárìrì tí wọ́n ń bu ọlá òun ọ̀wọ̀ fún ipò Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé ní nípa ìdí èyí, ó ní ipò Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ nípò kan ṣoṣo àti ipò ọba kan ṣoṣo tó ní agbára láti fi ní joyè èyí tó tóbi jù ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ náà níbi ìfinijoyè èyí tó wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá nílẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún, níbi tí a ti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara, eléyìí tó fi jẹ oyè ọba àlóyin ti ilẹ̀ Yorùbá, eyín ọ̀gbẹ́ni Abdulazeez Yari tó fi jẹ ọba lóyin tilẹ̀ Yorùbá. Bákan náà ńlá ti rí ọmọ ààrẹ ilẹ̀ wa Olúwaṣèyí Tinubu tó fòun náà jẹ oyè ọ̀kanlọ́mọ tilẹ̀ Yorùbá. Níbi ayẹyẹ ètò ọ̀hún, níbẹ̀ ni ọba Ọ̀wọ́adé ló ti bu ẹnu lu ọ̀rọ̀
tó sì yànnàná rẹ̀ wípé ohun tó ń bẹ nílẹ̀ yìí ó tó pín kò fàjà bí oníkálukú bá ti mọ ipò rẹ̀ tó sì ti mọ ẹnu àlá rẹ̀. Ó ní ohun gbogbo ló ń lọ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ó ní ipò Aláàfin, ipò ọba tó tóbi jù nílẹ̀ Yorùbá tó sì ní agbára láti fi ènìyàn joyè èyí tó tọ́ sí onítọ̀hún pẹ̀lú ìwà ọmọlúàbí láwùjọ. Ṣé àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní orúkọ tó bá wọn ni là á jẹ́ lẹ́yìn odi o. Àdíá fún ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá obìnrin, eyín arábìnrin Ìyábọ̀ Òjó, eléyìí tó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àwọn obìnrin tí ò sí lábẹ́ ọkọ tí wọ́n jẹ́ single mother. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, Ìyábọ̀ Òjó èyí tó sọ ọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan èyí tó ń jà lórí ayélujára báyìí níbi ayẹyẹ ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ èyí tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, eyín arábìnrin Lọlá Àlàó. Níbi ayẹyẹ ọjọ́ ìbí Lọlá Àlàó, òun náà ni Ìyábọ̀ Òjó ti sọ wípé lọ́wọ́ yìí òun ni ààrẹ àwọn single mother ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá ti jẹ́ aládàágbé aládàáfà èyí tí ò sí lábẹ́ ọkọ tó sì ní ọmọ lọ́dọ̀, ó ní ó jẹ́ ìtìjú, ìpòrúurú ọkàn àti ọgbẹ́ ọkàn fúnra àwọn obìnrin láyé ìgbà kan. Ó ní ṣùgbọ́n nísìnyí àwọn obìnrin tí wọ́n sí lábẹ́ ọkọ ló ń dá ọmọ tọ́ tí ọmọ wọn tó sì ń là tó ń lu tó ń jẹ́ èèyàn pàtàkì láwùjọ. Ó ní láti ìgbà yìí, ó ní bí ẹ bá wo nǹkan tó ń lọ ní òde òní, ó ní púpọ̀ nínú àwọn ọ̀dọ́kùnrin àti àwọn ọkùnrin tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan ló ń fẹ́ láti wá irú àwọn obìnrin wọ̀nyí láti fi wọ́n ṣe aya, nípa wípé wọn yóò ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí ohun tó gbé wọn kúrò lọ́dọ̀ ọkọ wọn àárọ̀ kùtù. Ó ní látara àṣeyọrí èyí tí àwọn single mothers èyí tí wọ́n ń ṣe ló mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láti máa nawọ́ ìfẹ́ sí wọn, yàtọ̀ sí tẹ́lẹ̀ èyí tí wọ́n fi àwọn single mothers ṣe àlè. Ìyábọ̀ Òjó wá ní níbi tí ọ̀rọ̀ gbédé dúró yìí, láìsí tàbí ṣùgbọ́n, láì dé ìnàpẹnu, ó ní òun ni ààrẹ àwọn ẹgbẹ́ àwọn single mothers ní orílẹ̀-èdè Nàìjíríà káàfàtà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrẹ̀ mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.